BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ọ̀nà wa máa la, ọ̀nà wa máa la, ọ̀nà wa máa la sẹ́, ọ̀nà wa máa la, àfàìlà ọjọ́ lóníkọ̀nà wa máa la. Bọ́jọ́ bá ti là ó di dandan kọ̀nà wa ò la, ọ̀nà wa là. Mo kí wa pé àkùdédé àsìkò yìí nílé lóko lọ́nà odò gẹ́gẹ́ bí ohun tí mo kọ. Àfàìlà ọjọ́ ṣùgbọ́n náà lóníkọ̀nà máa là, tójú bá sì lábẹ́rẹ́ nìkan náà là fún àpògidì o. Mo ní ọ̀nà rẹ̀ ọ̀nà ìgbéga yóò là fún wa láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀. Gẹ́gẹ́ bí tí mo bá ti máa ṣe wípé àwọn òwe ìròyìn ojoojúmọ́, àwọn ìròyìn ojoojúmọ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa náà ni a máa mú wá sí etí ìgbọ̀nyín. Tàná ò ní jọ tòní, èmi ní kọ́kọ́ ni mo tàná ò ní jọ tòní. Orúkọ mi ni Títílayọ̀ Àdùọlá. Èmi ní kọ́kọ́ ni mo wà ń bí, olùkọ́ mi náà wà ń bí pẹ̀lú. Àṣírí ò dáṣì sọ, bàbá àgbàgbẹ́ ní àárọ̀ òní, ẹ̀dá kan kì í dá títí kó má níbi tó máa kó sí, gbogbo ibi tá a bá kó sí láàárọ̀ òní ẹ̀ bá wa fi àníyàn tó ṣe. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi náà jẹ́ ọ̀kan lára àwọn atọ́kùn ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ òní, níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ bẹ̀rẹ̀ ní àárọ̀ òní. Ọdẹ ọdún bí àdìrẹ bí àdúpẹ́ lọ́wọ́ lọ́nà bá tó máa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ tí mo bá ti máa ń kọ́kọ́ ṣe é wípé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yọ̀nà fún yín ká tó lọ sínú ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ ká tó tún wá lọ sí orí pápá. Òkèlè akọ́bùnmi tó jẹ́ kókó tí mo kọ́kọ́ fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín, wọ́n ní áńgẹ́lì ní Buhari o tí ó gbé àwọ̀ ẹran ara ènìyàn wọ̀, ṣé lóòótọ́ ni? Ta ló sọ eléyìí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ tún ti gbé ọdẹ ta àìkojú òṣùwọ̀n rẹ̀, ó tún ti gbé ọdẹ orílẹ̀-èdè Japan. Èmi kọ́ ni mo sọ o, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC náà ló bu ẹnu àtẹ́ lu ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Lórí ẹni tí ó kàn gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun, ìyẹn Ọba Ládọjà Sultan ti ìlú Sókótó, ó mà ti sọ̀rọ̀ kan nípa Ládọjà àti ipò tí ó fẹ́ dìmú, ìyẹn Olúbàdàn. Kí ló kan Sultan ti ìlú Sókótó lórí ọ̀rọ̀ yìí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin àkọ́kọ́ nípínlẹ̀ Anambra, iyún ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra Nonye Soludo, ó ti ké sí arábìnrin àgùnbánirọ̀ tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò fìjìláńtẹ́ tí wọ́n já sí ìhòòhò nípínlẹ̀ náà. Àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ni Wọlé Ṣóyínká ni ó mà ti ṣe àtìlẹ́yìn fún àwọn oògùn ìbílẹ̀, wípé ẹ wò ẹ jẹ́ ká máa lò ó níbi ayẹyẹ ìṣẹ̀ṣe tí ó wáyé lánàá. Wọlé Ṣóyínká sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yin ọmọ Yorùbá kò ṣe má gbọ́ ní èyí tó tún sọ, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn ènìyàn mẹ́ta nípínlẹ̀ Ebonyi látàrí pé wọ́n ṣekú pa olórí àwọn ọ̀dọ́ nípínlẹ̀ náà. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn là máa mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sókè lọ, ẹ má gbàgbé wípé ẹ̀yin náà láǹfààní láti máa bá wa dá sí lójú ẹsẹ̀ bàbá ṣe ń kà sí etí ìgbọ̀nyín láti gbọ́ láti ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ adátọ́mì tá a bá dé káwa túnṣe désàlẹ̀ kókó, ẹ kú ìkàlẹ̀. Ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV,
èdùn ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. ẹ ti mọ̀ pé níbi tá a dé dúró yìí àlóhun méjì tá a máa ṣe àfẹ̀màtúṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn ní lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀kan gbòógì alága àti ẹnìkan tó lẹ́nu dáadáa nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Olóyè Bísí Àkàndé ni ó ti fi ọjọ́rú àná ṣe àpèjúwe ààrẹ tó ti di olóògbé ìyẹn Muhammadu Buhari gẹ́gẹ́ bí áńgẹ́lì tí ó wá ní àwòrán ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹ wò ó gbogbo ìgbésẹ̀ gbogbo ìlànà gbogbo ipa rẹ̀ láti rí pé orílẹ̀‐èdè Nàìjíríà ní ìdàgbàsókè yóò tẹ̀síwájú o tí kò sì ní parẹ́ rárá. Àkàndé ẹni tó léwájú fún àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ olóṣèlú lọ sí ìpínlẹ̀ Kaduna láti lọ bá mọ̀lẹ́bí Muhammadu Buhari kẹ́dùn. Nígbà tí ó débẹ̀ ni ó sọ di mímọ̀ pé ẹ wò ó látìgbà náà kò tí ì tán lára àwọn ikú Buhari ó sì ń dùn àwọn púpọ̀ kódà àwọn ò tí ì lè gbé kúrò ní ọkàn lásìkò yìí. Gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ pé ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn èyí tí òun ṣe ìpàdé pẹ̀lú olóògbé ní ìlú Daura ìyẹn Muhammadu Buhari òun rí ìlera pípé ó jẹ́ tirẹ̀ àti wípé kò fi ara hàn rárá kò tẹ̀ fi àwòkù hàn wípé ikú ń bọ̀ àbí ó máa ṣe àrùn. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mọ̀ pé bóun ṣe gbọ́ kú sí ilẹ̀ òkèèrè báyìí ó dùn òun púpọ̀ àtìgbà náà ni òun ò ti lè gbé kúrò lọ́kàn. Ó ní ẹ wò ó Muhammadu Buhari ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ ẹni dáadáa ló jẹ́ àgbà ọ̀jẹ̀ tá bá sọ̀rọ̀ nípa ètò òṣèlú ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní òun ò ṣe rárá o wípé Muhammadu Buhari kó tó di wípé ó padà sí ìlú Daura gbogbo àsìkò tí òun lò pẹ̀lú rẹ̀ ó jẹ́ ẹni pàtàkì. Ó ní ẹ wò ó mo fẹ́ jẹ́ kí ẹ mọ eléyìí wípé Buhari tí ẹ rí yẹn áńgẹ́lì ni áńgẹ́lì tí a rán wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní àwòrán ara ọmọ ènìyàn. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mọ̀ pé ó jẹ́ ẹnìkan tí ipa rere tó ti fi lélẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí kò ní parun rárá. Ó jẹ́ olótìtọ́ ó jẹ́ ẹni tó farajìn fún àwọn nǹkan kan fún ìdàgbàsókè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ̀mí Muhammadu Buhari yóò máa wà pẹ̀lú wa ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn iṣẹ́ ribiribi èyí tí ó ti ṣe. Bísí Àkàndé ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC òun ló sọ eléyìí di mímọ̀. ẹ wò ó òun nìkan kọ́ òun àti àwọn ènìyàn púpọ̀ tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n léwájú lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí Muhammadu Buhari ààrẹ àná tó ti di olóògbé. bákan náà ni wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí wípé ayẹyẹ ètò ìsìnkú tí wọ́n ṣe fún Buhari ó ṣe bẹ́ẹ̀ ó yẹ púpọ̀. ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹ fẹ́ kà á tán ẹ lọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní ẹ rí ibi tí wọ́n ti ń sọ dímọ̀ pé áńgẹ́lì òun ni Buhari o. Akọ̀wé àgbà àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyún Bọ́lájí Abdullahi ti bu ẹnu àtẹ́lu ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu látàrí pé kò yan aṣojú kankan láti ọdún méjì lẹ́yìn tí ó ti gorí àlééfà. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ń ṣojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ìjọba àpapọ̀ sì ti fi àìkójú òṣùwọ̀n rẹ̀ hàn níbi ìpàdé àpapọ̀ lórí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án ti Kaduna eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Japan. Ó fi èrò inú rẹ̀ ràn lásìkò tí arákùnrin kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi sí ojú òpó abẹ́yẹfò rẹ̀ Twitter X wípé orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni kò ní aṣojú tàbí àmì ìdánimọ̀ kankan níbi ìpàdé ti Kaduna eléyìí tí ó wáyé ní orílẹ̀-èdè Japan. Arákùnrin náà ní òun kò fẹ́ràn láti máa sọ ohun tí kò dára nípa orílẹ̀-èdè Nàìjíríà tàbí kí òun máa bẹnu àtẹ́ lu nǹkan kan tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n eléyìí
tó ṣẹlẹ̀ yìí ó ní kò ṣeé fi pamọ́, ó náà ló ṣẹlẹ̀ níbi ìpàdé náà, ó ní ó burú jáì tó sì jẹ́ wípé ojú ti òun. Ó ní nínú gbogbo àwọn tó tẹ̀lé ààrẹ Tinubu lọ síbi ìpàdé náà lórílẹ̀‐èdè Japan, ó ní ká má wá rí ẹnìkan ṣoṣo, àní ẹnìkan ṣoṣo sẹ́ẹ̀ eléyìí tó lè fara rẹ̀ kalẹ̀, eléyìí tó lè ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà ní orílẹ̀‐èdè Japan. Ó ní nígbà tí ìtújú bá òun ni òun dìde tóun sì yan ara òun gẹ́gẹ́ bí aṣojú tí òun sì gba àmì ìdánimọ̀ náà láti dá àwọn àlejò náà. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress náà ti bu ẹnu àtẹ́ lu ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lójú òpó ìkànnì abẹ́yẹfò rẹ̀. Ó ní àìkójú òṣùwọ̀n ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, ó ní ó tún ti tẹ̀lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu dé orílẹ̀-èdè Japan. Wọ́n ní wọ́n ti gbé ìṣẹ̀lẹ̀, wọ́n ní wọ́n ti gbé ìdẹ́ta lákòótán nígbà tí àwọn ní kí wọ́n yan aṣojú. Ó ní wọn ò rí aṣojú kankan yàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nígbà tó máa lọ yan aṣojú, ó ní wọ́n wá lọ yan Wàsíù Àyìndé Quadri, ó ní òun ni wọ́n lọ yàn. Ó ní tí a bá ní ká lọ kó bó ṣe rí wá, ó ní bó ṣe rí lélẹ́yìí o. Ó ní àkànlé máa ṣe orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wà tàbí ká máa wu ìwà ìbìkítà bẹ́ẹ̀ wò tó bá ṣe fẹ́ rí náà ní kẹ̀jẹ́ kórí. Ó ní eléyìí kò bójú mu. Inú ìwé ìròyìn Daily Post náà lẹ́tì rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ó dá lórí Olúbàdàn tuntun tí ó kàn Ọba Rasheed Ládọjà. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Sultan ti ìlú Sokoto tó tún jẹ́ alága fún àwọn ọba aládé ní apá ọ̀dọ̀ tirẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, Ọba Alhaji Muhammed Sa'ad Abubakar ló ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí Ọba Rasheed Ládọjà látàrí bí ó ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí Olúbàdàn ti ìlú Ìbàdàn tuntun ẹlẹ́kẹrìnlélógójì irú rẹ̀. Sa'ad Abubakar ni ó ti wá gbà wípé ṣe rí ìwà adarí Ládọjà pẹ̀lú àwọn ojúlówó ohun àmúyẹ ni ó máa fi ṣe àṣeyọrí, wípé ọkàn òun balẹ̀ o wípé yóò ṣe àṣeyọrí ní ipò náà. Ó sọ eléyìí ní ìbámu bí wọ́n ṣe bu ọwọ́ lò ó wípé Ládọjà ní àwọn ìgbìmọ̀ afinijoyè ìlú Ìbàdàn ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun, tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ṣe àbẹ̀wò sí Ládọjà ní ilé rẹ̀ tó wà ní Bódìjà ní ìlú Ìbàdàn ní àná òde yìí. Níbẹ̀ ni wọ́n ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ayẹyẹ ọjọ́ ìgbádé ni yóò jẹ́ o. Sultan ti ìlú Sokoto ti wá sọ ọ́ di mímọ̀ wípé òun kí kú oríire. Bákan náà ló ń mẹ́nubà ọba olóògbé Akínlóye Owólabí Ọlákùlẹ̀yẹ ni tó jáde láyé lọ́jọ́ keje oṣù nínú ọdún tí a wà yìí, tí wọ́n sì sí ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2025 gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti wá wáyé láti ọ̀dọ̀ Sultan ti ilẹ̀ Sokoto. Níbẹ̀ ló ti sọ dímọ̀ pé ṣe rí àwọn ìrírí tí Ládọjà ti ní nípa ti okòwò àgbẹ̀, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà. Gbogbo àwọn ìrírí yìí ni ó fi àwọn lọ́kàn balẹ̀ wípé Rasheed Ládọjà Olúbàdàn tuntun yóò ṣe dáadáa ní ipò rẹ̀. Ó tún wá ṣe bẹ́ẹ̀ ó kí gómìnà Ṣèyí Mákindé wípé òun kí kú oríire o látàrí bí ó ṣe gbọ́rọ̀ sí gbogbo ohun tí àwọn ará ìlú sọ tó sì tẹ̀lé ìlànà tí wọ́n fi yan Olúbàdàn tuntun láì jẹ́ kí ó fa ariwo. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí òun kí kú oríire o. Bákan náà ló gba àdúrà fún wọn wípé gómìnà àsìkò rẹ̀ yìí ó máa san àwọn ènìyàn láti lè máa ṣe dáadáa àti wípé Ọba Rasheed Ládọjà yóò ṣe dáadáa ní ipò Olúbàdàn tuntun. Ẹni tí ń ṣe Sultan ti ìlú Sokoto òun ló ń sọ eléyìí o nípa ti Olúbàdàn tuntun tó kàn Ọba Rasheed Ládọjà. Ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Post. Obìnrin àkọ́kọ́ iyún ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀mọ̀wé Nonye Soludo ti pe arábìnrin àgùnbánirọ̀ kan eléyìí tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò fìjìláńtẹ́ tí wọ́n já sí ìhòòhò ọmọlúàbí iyún tí orúkọ rẹ̀ ń jẹ́ Jennifer Elo wá sí ilé ìjọba láti dárò pẹ̀lú rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú eléyìí tó ṣẹlẹ̀ sí i. Eléyìí náà ló jẹyọ nígbà tí ìjọba ìpínlẹ̀ Anambra tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti fọwọ́ òfin gbé àwọn ẹlẹ́ṣọ́ ààbò náà tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ náà. Olùrànlọ́wọ́ pàtàkì
pàtàkì sí arábìnrin àkọ́kọ́ nípínlẹ̀ Anambra ọ̀mọ̀wé Nonye Soludo ti pé arábìnrin àgùnbánirọ̀ yìí lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ tí ó sì bẹ̀ wípé kí ó wá fún ìpàdé wípé àwọn ní ohun kan tàbí méjì táwọn fẹ́ jọ sọ papọ̀ bó tilẹ̀ jẹ́ wípé arábìnrin náà dáhùn wípé òun kò sí ní ìpínlẹ̀ Anambra lọ́wọ́lọ́wọ́ tí ó sì ti ṣèlérí wípé ìgbàkigbà tí òun bá dé tàbí tóun bá padà dé wípé òun yóò bu ọlá fún ìpè ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra náà tí inú obìnrin àgùnbánirọ̀ náà tó sì dùn sí ìwà ìrẹ̀lẹ̀ tí ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra eléyìí tí ó ní. Lákòótán wọ́n ní ìjọba ìpínlẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ti fi dá àwọn ènìyàn lójú wípé ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ náà ni yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Inú ìwé ìròyìn Vanguard lẹ́tùríkà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú àyájọ́ ìṣẹ̀ṣe tó wáyé lánàá ní gbogbo àwọn ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá níbi tí wọ́n ti ń ṣe é ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ní ìlú Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe ní ìlú Abẹ́òkúta. Ẹni tó wá jẹ́ ògbóǹtarìgì òǹkọ̀wé ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi wípé ẹ ṣe agbátẹrù ohun tó ní ṣe pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ gẹ́gẹ́ bó ṣe àpèjúwe rẹ̀ wípé ẹ wò ó àwọn oògùn ìbílẹ̀ yìí àwọn gangan ni wọ́n lè ṣe o nípa ti ètò ìlera wa àti ìtọ́jú ètò ìlera wa. Ṣóyínká ẹni tí ó sọ ilé ìdímọ̀ ní àná ní ìlú Abẹ́òkúta níbi ètò kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní orúkọ ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní ogúnjọ́ àná òde yìí. Níbẹ̀ ni Wọlé Ṣóyínká ti sọ di mímọ̀ pé ẹ wò ó a fẹ́ fi ọjọ́ yìí a fẹ́ fi sọ di mímọ̀ fún yín wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká fi àkókò yìí mọ àǹfààní tí ó pọ̀ tá a ní láti lè padà sí ibi tá a ti ṣẹ̀ wá nípa ti àwọn ohun tó dàbí ewé àti egbò ní ilẹ̀ kóòtù òjire. Ó wá rọ gbogbo wọn wípé ẹ wò ó ẹ lọ tún ìjókòó yẹn jókòó kẹ́ ṣe àwárí gbogbo àwọn nǹkan wọ̀nyí fún ìwòsàn àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ètò ìlera wa. Gẹ́gẹ́ bí Wọlé Ṣóyínká ṣe ti sọ di mímọ̀ pé mo fẹ́ tẹnumọ́ wípé ewé àti egbò ló jẹ́ ọ̀kan gbòógì oògùn ìbílẹ̀ tá a lè máa lò. Wọ́n ní àwọn elédè òyìnbó lásìkò yìí wọ́n kọ̀ pa á lórúkọ dání, wọ́n ti sọ di pharmacology, òun ni wọ́n pè é lásìkò yìí. Wọlé Ṣóyínká wa nǹkan mìínú wípé ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ ohun tí ó ní ṣe pẹ̀lú ewé àti egbò tí ilẹ̀ Yorùbá wọ́n ti pátì tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìwòsàn tí ilé ìwòsàn gẹ́gẹ́ bí ohun tó lè là wọ́n nípa ti ètò ìlera. Ó ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, ó ní níbi tí ọ̀rọ̀ dé dúró yìí màá tún fẹ́ pè sí àkíyèsí wípé ẹ má sọnù o, ẹ jẹ́ kí ó wà pẹ̀lú yín ewé àti egbò àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ti ìṣẹ̀ṣe tó ní ṣe pẹ̀lú ti Yorùbá ẹ máa ṣe àmúlò rẹ̀ fún ìtọ́jú ara yín. Wọlé Ṣóyínká ló sọ eléyìí di mímọ̀. Kódà gómìnà Dàpọ̀ Abíọ́dún tó yọjú síbi ìpàdé náà ní àná ó kí gbogbo àwọn oníṣẹ̀ṣe ó kí wọn kú oríire o ní pé ẹ wò ó èyí tẹ́ ẹ tún ṣe yìí mo gbé fún yín tán. Ó sì gbé òṣùbà káre fún wọn nípa ti ìṣọ̀kan tó yọ láàrin wọn. Ẹ wò ó ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn PM News níbẹ̀ lẹ́ẹ̀tì lè kà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi ti fọwọ́ òfin gbé àwọn afurasí mẹ́ta kan tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti dá ẹ̀mí olórí àwọn ọ̀dọ́ légbodò èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Udu Uzor nípínlẹ̀ náà. A gbọ́ wípé agbègbè náà ni wọ́n ti ń jà ní nǹkan bí oṣù méjì sẹ́yìn. Eléyìí náà ló ṣokùnfà bí olórí àwọn ọ̀dọ́ ó ṣe gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra tí àwọn afurasí náà sì bà dúkìá náà jẹ́ tí wọ́n sì bà dúkìá jẹ́ ní ìpínlẹ̀ náà. Wọ́n ní díẹ̀ nínú àwọn afurasí yìí náà ni ọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ nígbà tí wọ́n gbìyànjú láti sá lọ sí ìpínlẹ̀ Abia pẹ̀lú ẹ̀rọ alùpùpù. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ebonyi CP Adaku Uche ti fi ìdí
ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn ní olú ìyá iléeṣẹ́ náà tí ó wà ní Abakaliki ní ọjọ́rú àná òde yìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà yìí. Lákòótán wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ti bẹ̀rẹ̀ ìwádìí tí wọ́n sì ní àwọn afurasí náà wọn yóò jìyà ẹ̀ṣẹ̀ wọn gẹ́gẹ́ bí ìwádìí tí alábòjútó náà sì ti fi dá àwọn ará ìlú náà lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú látara ìwádìí wípé àwọn dá àlàáfíà padà sí ìlú náà. Inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìròyìn yìí láti mú wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Àsìkò wá tó láti máa pẹ̀kẹ́lò láti máa jíròrò lórí àwọn ìròyìn yìí lórí lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin má gbàgbé pé yín náà lè láǹfààní láti dá sí àwọn ìròyìn yìí láti máa fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká lọ sókè náà ká dá tọ́mì ká wá dé ká wá máa túṣu désàlẹ̀ kòkò ẹ̀kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tí adédúró yìí láti máa fún yín ní àwọn àtúpalẹ̀ ìròyìn ẹlẹ́yọkọ̀ọ̀kan a máa jíròrò lé lórí. Òun ni à ń gbìyànjú láti sọ di mímọ̀ fún yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn Bísí Àkàndé, tí ó sọ di mímọ̀ pé áńgẹ́lì mà ní ìyẹn Muhammadu Buhari, ààrẹ àná tó ti di olóògbé lórílẹ̀-èdè Nàìjíríà. Bísí Àkàndé ló sọ ilé lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí Buhari ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n fi ṣe ibùgbé lásìkò yìí. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gbọ́ bí Bísí Àkàndé ṣe sọ di mímọ̀ pé áńgẹ́lì mà ní Buhari tó wá láwòrán ara àwọn ọmọ ènìyàn. Mo mọ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa fẹ́ ní ọ̀rọ̀ kan tàbí ìkejì láti dá sí lórí ọ̀rọ̀ tí Bísí Àkàndé sọ wípé Buhari tẹ rí yẹn tó ti di olóògbé áńgẹ́lì ni pẹ̀lú àwọn àsìkò kan tó ń lò pẹ̀lú rẹ̀. Bó bá ṣe rí lójú ìwòye tí ẹ̀yin náà lè láǹfààní láti bá wa dá sí pé ṣe lóòótọ́ a lè pe Muhammadu Buhari ní áńgẹ́lì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó dá ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí inú ìròyìn kan tí akẹgbẹ́ mi kà tó dá lórí wípé orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n kùnà láti pèsè ẹnìkan bí aṣojú níbi ìpàdé okòwò kan tó wáyé lórílẹ̀‐èdè Japan. Kò sí nǹkan kan bí àmì ìdánimọ̀ fún wa láti sọ pé orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wà níbi ìpàdé náà. Òun ló wá fà á tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n fi ń bo ẹnu àtẹ́ lu orílẹ̀-èdè ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà pé ìṣẹ̀lẹ̀ tún gbé yín dóde ẹgbẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe níbí ni wọ́n ṣe máa ṣe ní ọ̀hún. Wọ́n ṣàsọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ ti gbọ́ gẹ́gẹ́ bí a ṣe kà á kílẹ̀ bí sí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká fún yín láǹfààní láti dá sí ní àárọ̀ òní. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ó kàn. Olúbàdàn tuntun Ọba Rasheed Ládọjà ni ẹni tí ń ṣe Sultan ti ìlú Sokoto mà ti dá sí ọ̀rọ̀ rẹ̀. Báwo ló ṣe dá sí? Ó kíkú oríire. Ẹ̀yin náà ti gbọ́ bí a ṣe kà á wípé àwọn ìrírí tí Ládọjà ní gẹ́gẹ́ bí àgbẹ̀ oníṣòwò àti ẹni tó ti kópa nínú ètò òṣèlú, kódà ó ti fi ìgbà kan ní jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní gbogbo ìrírí yìí ni yóò
ṣe àmúlò rẹ̀ ní ipò Olúbàdàn tuntun pé ọkàn àwọn balẹ̀ o ẹ̀yin ọmọ kóòtù òjire tẹ̀yin náà láǹfààní láti pẹ̀ wá báwo ni ó ṣe rí lápò ọ̀dọ̀ tí ṣọ́kan tí mí náà balẹ̀ wípé Ládọjà yóò ṣe dáadáa ju ti àwọn èèyàn tí wọ́n ti gun orí àpèrè yìí lọ ní ìlú Ìbàdàn. Wọ́n sì kí gómìnà tí ń ṣe onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ kíkó oríire o wípé ó ń tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n fi ń jẹ ọba Olúbàdàn gbogbo ẹ̀ ló tẹ̀lé kò yà gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà yìí. Àwọn tí bá mi mo pè gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ní àbá mi ni mi nǹkan mọ̀ọ́dí tí mo kàn ṣe fẹ́ràn gómìnà yẹn fẹ́ràn. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí lójú èèyàn tí gómìnà yẹn bá ti ń ṣe dáadáa wà á kọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ ni ò ní mọ̀ kan tó bó ṣe dáadáa gan ò ní rí tó bó bá ṣe díẹ̀ tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó fún torí ìfẹ́ tó ti ní sí yẹn ò ní rí. ìjọ tó wá sí Ìbàdàn nínú ọjà Bódìjà tó bá rí mọ kódà díẹ̀ ló kù kí n so mọ́ lọ́rùn pé bá ní ẹ̀rọ kò mọ́ ló tẹ̀lé mi lórí ni mo mọ̀ fẹ́ràn rẹ̀ gan o. ibi tó dé ẹ káwa náà máa ṣe dáadáa káwa náà lè máa rí àwọn èèyàn tó máa fẹ́ràn wa bí ti akẹgbẹ́ mi yìí bó ṣe nífẹ̀ẹ́ gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó bá ṣe rí lójú ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó dá ẹ jẹ́ ká lọ sí ìròyìn kan tó mú lẹ́ẹ̀kan yẹn tó dá lórí ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra Nọ̀yí Soludo. Òun ni ó ti sọ di mọ̀ pé òun ti fi ìwé pé agùnbánirọ̀ obìnrin tí àwọn ikọ̀ fìjìláńtè tí wọ́n ṣe ìwà kò tọ́ sí wọn já sí owó oríṣiríṣi gbogbo alárí fọ́nrán yẹn lórí ẹ̀rọ ayélujára. Àdúpẹ́ wípé ìjọba ìpínlẹ̀ náà wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n ti rọ̀ wọ́n lóyè wọ́n ti gba iṣẹ́ lẹ́nu wọn kódà wọ́n ti wá yọ̀ǹda wọn fún iléeṣẹ́ ọlọ́pàá wípé ohun tí àwọn mẹ́jọ yìí ṣe sí arábìnrin yìí ó kù díẹ̀ káàtó torí náà àwọn ò ní fi àyè lẹ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tuntun mọ́. Wọ́n ti ní pé kí wọ́n fi iṣẹ́ lẹ̀ wọ́n sì ti yọ̀ǹda wọn fún iléeṣẹ́ ọlọ́pàá. Òun ló tún wá mú kí ìyàwó gómìnà yìí gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n pé inú mi á dùn tí ìwọ agùnbánirọ̀ obìnrin yìí bá lè wá ká ṣe gbogbo ohun tó yẹ ká ṣe fún gbogbo àwọn nǹkan rẹ tí wọ́n bàjẹ́ àti àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó tí wọ́n ṣe fún a máa gbìyànjú nínú agbára wa láti bẹ́ẹ̀ dá wọn padà. Ẹ jẹ́ ká gbóṣùbà káre fún arábìnrin yìí tó ló mọ iyì àti ẹ̀yẹ tó wà lára obìnrin. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan bẹ́ẹ̀ náà máa fẹ́ dá sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ni ìyẹn Wọlé Ṣóyínká. Kí ni Wọlé Ṣóyínká sọ ní àárọ̀ òní? Wọlé Ṣóyínká ti sọ di mọ̀ pé kí àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ká ṣe ìgbélárugẹ oògùn ìbílẹ̀ fún ìwòsàn ara wa àti fún ìtọ́jú àgọ́ ara wa. Wọlé Ṣóyínká ẹni tó sọ ilé ìdí mímọ̀ níbi àyájọ́ ìṣẹ̀ṣe dé tí ó wáyé ní àná òde yìí kò jẹ́ tuntun mọ́ wípé ogúnjọ́ gbogbo oṣù kẹjọ ni wọn yóò máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe dé ẹ ti rí bí ó ṣe wáyé ní àná ibẹ̀ ní Wọlé Ṣóyínká ti sọ dímọ̀ fún gbogbo àwọn èèyàn tá bá sì rí tòótọ́ ewé àti egbò ó sì ń jẹ́ àwọn tá a bá lè ṣe àmúlò rẹ̀ lọ́nà tó tó. yàtọ̀ sí yẹn gan ìjọjọ́ mọ̀ yìí pé ewé àti egbò yẹn táwọn ẹlòmíín sá fún gan òun gan náà fi ṣògùn òyìnbó tá à ń lò. bẹ́ẹ̀ ni ó sọ Wọlé Ṣóyínká sọ ọkọ̀ fún ní orú kan tó bẹ́ẹ̀ ni wọ́n fi epo àti ìyọ̀sí. wọ́n pè ní pharmacology kò ní ká mi lẹ́nu ti gbọ́ báwo òyìnbó ṣe máa ń ṣe nìyẹn ohun tó jẹ́ tiwa wọ́n á kọ̀ pa láwọ̀dà wọ́n á tún rè pákéjì wọ́n á máa tún máa tà fún wa láì mọ̀ wípé àwa gangan eléyìí gan ni Wọlé Ṣóyínká fi wọ́n á rọ̀ wá pé ẹ jẹ́ ká padà sí orísun wa o ká bẹ̀rẹ̀ sí ni máa ṣe àmúlò ewé àtegbò fún ìwòsàn ara wa kílẹ̀ ní sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó ní ṣe pẹ̀lú ìròyìn kan tó dá lórí ikú. bẹ́ẹ̀ ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ àwọn arákùnrin mẹ́ta kan tó pé wọ́n ṣekú pa olórí àwọn ọ̀dọ́ nípìnlẹ̀ Ebonyi ọlọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣáà ti tẹ̀ wọ́n ṣètò alákàtà àwọn ọlọ́pàá. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo eléyìí a máa tún máa fi kọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe irúfẹ́ iṣẹ́ láabi yìí a máa kọ́ wọn lọ́gbọ́n wípé ikú ní èrè gbogbo ohun tá a bá ń ṣe tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bá mú ikú dání. àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá wípé àgbẹ̀ òṣùbà kárí fún yín pé ẹ tún ṣe eléyìí ààrẹ àsìká ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ dá sí ẹ lè dá sí sábẹ́ comment section
section wa ní àárọ̀ òní ẹ wo ẹ jẹ́ ká máa fi yẹn ṣe lọ fún ti àárọ̀ òní títí ìléyá ọdún ìmàlẹ̀. sọ́kàn bá rògùn tó bá rọ̀ṣà òdìdọ̀ kò fi orílẹ̀ ilé èbúté a ò ní rí jù báyìí lọ lórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ mo ní ojú tẹ̀ fi ń wò wá ojú náà kò ní rí lédè yín o etí tẹ̀ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùà orúkọ mi náà ní Títílayọ̀ Àgbọ̀ọ́lá ẹ má wàá gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ ìtàlábìyẹ Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ _22 YouTube bàbá gbàgede ìmọ̀ TV àyè ṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì mọ̀ọ́máwọ̀n wa BGI TV ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà àjọṣewò ní bàjẹ́ ọtẹ ló ń jẹ́ ìlú ń pèyàn kò sẹ́ni tí olórúkọ tiẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà yẹn ìrètí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé àṣemú ìròyìn eré ìdárayá bọ̀ ẹ ṣé. sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ di mímọ̀ fún yín pé ìròyìn eléyìí kò dùn mọ́ mi nínú látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ bí wọ́n ṣe já kúrò níbi ìdíje Afrobasket tí ó wáyé ní àná ní orílẹ̀-èdè Angola ní orílẹ̀-èdè Senegal ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà wá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ló fi di wípé àṣekí ni àfìdírẹmi a sì já kúrò ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ quarter final ó dùn ní púpọ̀ ó sì dùn ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé ikọ̀ agbábọ́ọ̀lù The Tigers tí ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ dáadáa ni wọ́n wá fìdí rẹmi ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ ìyẹn ti lọ bẹ́ẹ̀ eléyìí náà kò tún dùn mọ́ mi nínú Tóbi Àmúṣàn níbi ìdíje eré sísá tí a mọ̀ sí Diamond League ipò karùn-ún ní Tóbi Àmúṣàn parí sí o ní ìlú Lausanne gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ pé Tóbi Àmúṣàn ẹni tó ti fi ìtàn balẹ̀ ni ó parí sí ipò karùn-ún níbi eré sísá ti àwọn obìnrin 100 meters hurdles gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní alẹ́ àná ẹ̀wọ̀ eléyìí ni wọ́n fi sọ di mọ̀ pé Tóbi Àmúṣàn kí ló dé tí gbogbo ẹ̀ ṣe ń rí báyìí lásìkò yìí ọmọ orílẹ̀-èdè USA kan ni ó ṣe bẹ́ẹ̀ ni ó léwájú nígbà tó ọmọ orílẹ̀-èdè Switzerland Jamaica ló gbé ṣùgbọ́n Tóbi Àmúṣàn ipò karùn-ún ló mú lórí mú níbi eré sísá náà ó dùn wá àtúrọ Tóbi Àmúṣàn kó gbìyànjú kó jáwé sóbì lórí eré sísá tó yàn láàyò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Brown Ideye ni ó ti kéde rẹ̀ wípé òun kò gbá bọ́ọ̀lù mọ́ o lásìkò yìí ìtumọ̀ tó ti fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí ó ṣe lo bí sáà ogún ní ìdí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílé lóko àti lẹ́yìn òde ẹni tí ń ṣe ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n Brown Ideye ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ti kópa ribiribi nínú ìrìnàjò rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ó ní ẹ̀wọ̀ òun kóun tẹ̀síwájú ṣùgbọ́n òun ò lè tẹ̀síwájú mọ́ ló fi kéde rẹ̀ pé òun ti fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Brown Ideye ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń tẹ̀síwájú wípé àwọn fẹ́ ra Victor Boniface wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen Victor Boniface ni wọ́n ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n ti sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen wípé ṣé ó ṣeé ṣe kí àwọn rí gbé pẹ̀lú àdéhùn àyálò kí àwọn wá rà á nígbà tí sáà bá parí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dídùn yìí wọ́n ní ọ̀rọ̀ tí ń lọ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì náà ẹ jẹ́ ká wo ibi tó máa padà yọrí sí ìyẹn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan àti Bayer Leverkusen lórí Victor Boniface ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Victor Boniface
ó di ọ̀dọ̀ Tolú Àròkọ̀dáre nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọ́n mà tuntun sọ di mímọ̀ pé Tolú Àròkọ̀dáre ni àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn fẹ́ gbé wọlé o látàrí ìfarapa èyí tí ó dé bá agbábọ́ọ̀lù wọn Romelu Lukaku ẹni tó ti ní ìfarapa tí yóò máa dájókòó fún oṣù mẹ́ta ni wọ́n fi sọ di mímọ̀ pé ẹ jẹ́ ká tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá Tolú Àròkọ̀dáre ní ọpọ́n súnkàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli tí wọ́n sọ pé wọ́n fẹ́ rà báyìí ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Wilfred Ndidi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Besiktas nìyẹn Ole Gunnar Solskjaer òun ni ó ti ń sọ di mímọ̀ pé inú òun dùn ó wípé òun ní agbábọ́ọ̀lù yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù òun ní orílẹ̀-èdè Turkey gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń kópa tí wọ́n ń gbáradì fún ìdíje UEFA Conference League play-off ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ èyí tí wọ́n yóò máa gbá lọ́jọ́bọ̀ Thursday òní. Ole Gunnar Solskjaer ni ó ti wá sọ di mọ̀ pé inú òun dùn pé òun tẹ̀ láǹfààní láti rí Wilfred Ndidi nínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal ni wọ́n ti gba ìtọ́ ara wọn dámì lórí agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Renato Vega gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé Vega yìí ni ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò ètò ìlera rẹ̀ ni yóò máa wáyé ní ọjọ́bọ̀ Thursday òní. wọ́n ní àdéhùn ọlọ́dún 7 ni agbábọ́ọ̀lù yìí fi darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Chelsea ní sáà tí ó kọjá ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ti tà á lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. ó yan ṣe wọn lọ́kà ṣe gbogbo ìtẹ̀fẹ̀rẹ̀ ajẹ́ láàárọ̀ ní lórí ètò tápẹ́ ní láti orí pápá BGI TV abálákọ̀rẹ́ lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ ṣé púpọ̀ àjọṣewọ̀ ní bàjẹ́ ọdún ní mímì kí n ṣe àìmọ̀ fọlọ́kọ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọjà báyìí máa mọ̀ kó dọjà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́rọ̀bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa láwọn máa ṣe nǹkan oníṣẹ́ wa ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.